èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi bí a ṣe gbọ́ ò, wọ́n ní àǹtí wa fashion wọ́n náà tún ṣe bẹ̀bẹ̀ o. Bẹ̀bẹ̀ tí wọ́n dẹ̀ ṣe èyí tún jọ wá lójú o. Ṣé mọ̀ pé àtìgbà tí wọ́n ti gbé ọmọ wá sí inú palace tí wọ́n ti ṣe welcoming party fún àwọn ọmọ yìí back to the palace ni àǹtí wa ti takú sínú palace pé ibi tí wọ́n fi àwọn sí tí wọ́n ní kí àwọn dúró sí tí àwọn á fi move lọ sí olórí mansion wọ́n láwọn ò ní kúrò níbẹ̀ o. Wọ́n nítorí nǹkan tí àwọn fẹ́ ò ní pé kí àwọn raise àwọn ọmọ àwọn nínú palace kábíyèsí. Èyí tí wọ́n wá ṣe tó wá jọ wá lójú jù ni pé wọ́n ní ṣe làǹtí wa gba royal minor lọ o. Wọ́n ní ó lóun fẹ́ lọ pe kábíyèsí. Wọ́n nítorí kábíyèsí lọ sí ọ̀dọ̀ Queen NAOMI nínú royal manor. Wọ́n ní royal manor yẹn dẹ̀ ní wọ́n ní bí wọ́n ṣe kọ́ wọ́n ní ẹni tí ó máa ń bọ̀ wọ́n ní gbàgádà báyìí lè máa rẹ́ni yẹn. So wọ́n ní àwọn ẹ̀ṣọ́ tí wọ́n ń ṣọ́ royal manor wọ́n ní bó ṣe mú àǹtí wa nìyẹn lọ́wọ́ tí wọ́n sọ fún yín pé kó bọ́ síta. Ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́ ni o. Wọ́n ní kábíyèsí ní pé kò sí olórí kankan tó ní right láti wá sí royal manor. Ṣé ẹ mọ̀ pé àwọn olórí yìí ṣé ẹ mọ̀ pé wọ́n ti wà on restriction ó níbi tí wọ́n lè wọ̀ ní inú palace yìí. So ìtorí ẹ̀ ni wọ́n ní bàbá wa ní pé kíákíá kí wọ́n sọ fún àǹtí wa fashion kí ó gba ibi tí ó yẹ kí ó wà kí ó gbà lọ. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Kí ló dé tí àǹtí wa fashion máa lọ sí royal manor? Wọ́n ní pé ó lóun fẹ́ lọ bá Queen NAOMI sọ̀rọ̀, òun fẹ́ lọ bá kábíyèsí sọ̀rọ̀. Ipá tìgbà tó ń ti dé inú palace kábíyèsí ò yọjú sóun, kábíyèsí ò wá wò òun, kábíyèsí ò súnmọ́ òun. Wọ́n ní ẹjọ́ oríṣiríṣi ni àǹtí wa fashion ń rò. Wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún àǹtí wa fashion wípé kò ń ṣe ẹ̀tọ́ ẹ̀ láti máa bá Queen NAOMI jealous àbí láti máa bá Queen NAOMI ṣe competition nítorí pé àyè àwọn méjèèjì wọn yàtọ̀. Wọ́n ní pé kábíyèsí wọn ló dúró ó dúró de kábíyèsí tí tilẹ̀ fi ṣú. Wọ́n ní kábíyèsí ó kúrò ní royal manor o. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n wà títí di òru. Wọ́n ní ṣe ni àǹtí wa ní òun fẹ́ lọ bá kábíyèsí níbẹ̀. Wọ́n ní báwọn gáàdì ṣe dì lọ́wọ́ mú nìyẹn tán sọ fún yín pé kó padà. Ṣé ẹ mọ̀ kì í ṣe pé bóyá wọ́n drag ẹ o. Wọ́n ní àwọn family àǹtí wa wá ń sọ pé ìyàwó kábíyèsí ni kí ló dé tí wọ́n ń disrespect ẹ̀, kò yẹ kí wọ́n dì lọ́wọ́ mú, kò yẹ kí wọ́n ní kó padà. No, kò yẹ kí wọ́n ní kó padà, ó yẹ kí wọ́n jẹ́ kó wọlé ni kó lọ jókòó àbí kó lọ jókòó sí inú bedroom Queen NAOMI. Ẹ̀yin èèyàn lé abẹ́ máa gbọ́ ọ̀rọ̀ rádaràda tí wọ́n ń sọ. Ní ìgbà tí àǹtí wa wà ní Ìkòyí ṣé èèyàn kankan wá disturb wọn nínú inú ilé wọn tán wà? Kò sí àwọn kan tó wá disturb wọn náà. Ọjọ́ wo lẹ gbọ́ wípé Queen NAOMI lọ bá kábíyèsí nínú ilé wọn pé ó fẹ́ lọ rí kábíyèsí? Ìtorí ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ fi mọ̀ wọn ara èèyàn. Àǹtí wa fashion ò mọ̀ wọn ara ẹ̀ rárá ni. Because tí àǹtí wa fashion bá mọ̀ wọn ara ẹ̀ kò ní máa sọ pé òun fẹ́ lọ pé kábíyèsí nínú royal manor tí Queen NAOMI wà. Èèyàn gbọ́dọ̀ mọ̀ wọn ara ẹ̀ náà. Ìgbà tí ọkọ yín sọ fún yín ó lóun ò fẹ́ kẹ́ wá sí royal manor, kí lẹ wá ń wá kiri, kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá kiri? Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí Mashola Gist TV.
Yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Áfíríkà àti ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kọ̀-ò-jọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní àǹtí wa fashion. Ẹ má bínú o tẹ́ bá ń gbọ́ ariwo. Mo ní kí n sáré ṣe gist ní ìta ni mo wà. Wípé àǹtí wa fashion wípé ó ń sọ wípé ó máa lọ pe kábíyèsí nínú royal manor ibi tí Queen Naomi wà. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀rí pàǹtí wa fashion láyà. Kílẹ̀ ń fọ́ bá pé ọba ọba láṣẹ ọba tó dádé owó ọba láṣẹ ọba tó wẹ̀wù oyè ọba láṣẹ ọba. Kílẹ̀ ń fọ́ bá pé ọba láṣẹ ọba. Kílẹ̀ ń fi bàbá wẹ̀rí ńlá pè. Bàbá wẹ̀rí ńlá kábíyèsí majesty king, the royal majesty, ọba tí àwọn ọba tó ń forí balẹ̀ fún. Ẹ̀yin wá ní ẹ fẹ́ lọ wọ́ kábíyèsí kúrò nínú royal manor. Ọlọ́run, ayé mà ti dorí kodò ẹ̀yin èèyàn lé. Abẹ́ẹ̀rí pé ayé ti dorí kodò. Tí ayé ò bá dorí kodò wo olórí ìwọ ìyàwó olófẹ́ lọ wọ́ kábíyèsí, odindi kábíyèsí kúrò nínú royal manor lọ́dọ̀ olólùfẹ́ wọn, lọ́dọ̀ sweetheart wọn, lọ́dọ̀ ìfẹ́ wọn, ayọ̀ wọn, ọkàn wọn. Ẹ̀yin èèyàn lé, ẹ̀rí pé àǹtí wa fashion ó ṣe bẹbẹ. Ẹ̀rí pàǹtí wa fashion ṣe bẹbẹ. Àǹtí wa fashion díẹ̀díẹ̀ ṣe mọ̀ pé kábíyèsí sọ fún un náà. Wọ́n advice ẹ̀ pé nǹkan tó ń ṣe ó ti fẹ́ máa ṣe gàràgàrà jù. Wọ́n ní tíṣu èèyàn bá ń ta èèyàn máa ń dọwọ́ bò ó ni. Wọ́n ní pé ìgbà tí àǹtí wa fashion tó gbé àwọn ọmọ yẹn wá sí inú palace tó wá ṣe welcoming party, wọ́n ní ṣe ni àǹtí wa fashion sọ pé káwọn olórí má fọwọ́ kan mọ́. Òun ò gbá àwọn ọmọ wá sínú palace nítorí kán fi fọwọ́ kan mọ́. Wọ́n lọ́rọ̀ yẹn dùn àwọn olórí gan. Wọ́n ní wọ́n dẹ̀ fi ẹjọ́ wọn sùn ẹjọ́ àǹtí wa fashion sùn kábíyèsí. Wọ́n ní kábíyèsí dẹ̀ blast ẹ̀ pé wọ́n sọ̀rọ̀ sí àǹtí wa fashion. Àǹtí wa fashion díẹ̀díẹ̀ o, nítorí pé ilẹ̀ ń yọ̀. Ilé ayé dẹ̀ gbẹ́gẹ́. Èèyàn dẹ̀ gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe gbogbo nǹkan téèyàn máa ń ṣe láyé nítorí kéèyàn má bàa lọ ṣi ẹsẹ̀ gbé. Tí Ọlọ́run bá ń jẹ́ kí nǹkan kó dáa fún ẹ̀dá, èèyàn gbọ́dọ̀ máa dọwọ́ bò ó ni. Èèyàn gbọ́dọ̀ máa dọwọ́ bò ó ni because nǹkan téèyàn bá bò òun ló níyì. Ẹ rí bí Queen Naomi ṣe ń dọwọ́ bò ọlá àti ògo tí Ọlọ́run ṣe fún sínú ayé wọn. Àtìgbà tí Queen Naomi ti kúrò off camera, ṣe rí kí problem wà. Gbogbo bí àwọn àti kábíyèsí ṣe ń jáde tó ń ṣe romantic love wọn kiri. Ṣé rí kí Queen Naomi gbé sórí kámẹ́rà? Tó bá ti gbé sórí fídíò orí social media wàhálà dé nìyẹn. Ṣùgbọ́n Queen wọ́n gbọ́n wọ́n dẹ̀ smart. Ẹ̀yin náà wo ìgbà tí àǹtí wa fashion gbọ́mọ wọnú palace, wo bó ṣe ń pó nínú palace kábíyèsí tó ń ya picture, tó ń yí sọ́tún, tó ń yí sósì. Ní kó má ya picture but díẹ̀díẹ̀. Kì í ṣe gbogbo nǹkan láyé ní gbogbo nǹkan téèyàn máa gbé sórí social media. Honestly, kì í ṣe gbogbo nǹkan lèèyàn ń gbé sórí social media because social media yẹn ibi tó dé wàláì ẹsẹ̀ èèyàn ò lè débẹ̀. Mẹ́pẹ́nu ní social media. Ẹnu dẹ̀ ní abẹ ní ẹnu. Abẹ tó mú òun ní ẹnu. Ibi tí ẹnu bá dẹ̀ dé ẹsẹ̀ ò lè débẹ̀. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Bí a ṣe gbọ́ nìyẹn tán ní àǹtí wa fẹ́ lọ fa kábíyèsí kúrò nínú royal manor o. Wípé wọ́n dẹ̀ ní káwọn guards kí wọ́n lead ẹ̀ lọ síta pé kò lè wọbẹ̀. Is restricted area.
area tí kò sí èèyàn kankan tó lè débẹ̀ àfi ẹni tí wọ́n bá invite. Ẹ mọ̀ pé wọ́n ní téèyàn bá débẹ̀ gan ó gbọ́dọ̀ gba invitation ní kó tó rí Queen Naomi. Ẹ̀yin èèyàn wọ́n lá gbọ́dọ̀ gba invitation ní o kó tó di pọ́n rí Queen Naomi. Queen Naomi is a special royal majesty queen. Wọn kàn ṣàdédé lè wá síbẹ̀ yẹn láì ṣe pé wọ́n gba invitation. Royal Manor special place ni. Wọ́n ní bọ́n ṣe kọ́ ibẹ̀ wọ́n ní ẹni tó bá ti ń bọ̀ báyìí wọ́n ti rí pẹ̀lú kámẹ́rà fídíò kámẹ́rà. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o, ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ní agbára Ọlọ́run àti èmi náà tí mò ń sọ̀rọ̀. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ share, ẹ like, kẹ́ subscribe. Ọlọ́run á dùn gbogbo wa nínú. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.